A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ló níròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn igun kan nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) àwọn màá ni wọ́n ti ń ṣe kùrùkẹrẹ pẹ̀lú ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan. Bákan náà, ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tẹ́lẹ̀ rí Bukola Saraki àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé nípa wípé kí wọ́n kùn sí wọn létí bóyá wọ́n lè kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC. Àwọn igun ọ̀hún láti inú ẹgbẹ́ òṣèlú ADC àwọn ni wọ́n ń lọ sókè lọ sódò nípa wíwá ọmọ ẹgbẹ́ kún ọmọ ẹgbẹ́, pàápàá jù àwọn kànrìnkànrìn lẹ́ẹ̀kan kí wọ́n lè darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú wọn fún ìpalẹ̀mọ́ ètò ìbò ọdún 2027. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti wà látọwọ́ ẹgbẹ́ òṣèlú ADC ọ̀hún níbi ìfilọ́lẹ̀ igun àti ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní apá àríwá ìlà oòrùn ilẹ̀ yìí, èyí tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ àwọn igun ẹgbẹ́ òṣèlú náà níbi tí wọ́n ti ní ibi ọ̀rọ̀ gbédé dúró yìí, àwọn nílò láti bọ́ sí ìta kí wọ́n ṣe ọdẹ lọ láti lọ rèé wá ọmọ ẹgbẹ́ kún ọmọ ẹgbẹ́ àti àwọn lẹ́ẹ̀kan mọ́ àwọn bọ̀rọ̀kìnní ìlú èyí tí wọ́n jẹ́ olóṣèlú ṣùgbọ́n tó jẹ́ wípé wọn kò sí nínú ẹgbẹ́ òṣèlú wọn, kí wọ́n bá wọn sọ̀rọ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC. Ẹni tí í ṣe alága igun ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú ẹgbẹ́ òṣèlú náà, Nọ́fì Gombe, èyí tó sọ ọ̀rọ̀ náà níbi ìfilọ́lẹ̀ ètò ọ̀hún tó wáyé ní ìpínlẹ̀ Gombe, ṣe lálàyé wípé àwọn nílò irú àwọn ènìyàn bíi Jonathan, Bukola Saraki, Ṣèyí Mákindé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ó ní bí irú àwọn èèyàn yìí bá lè wà nínú ẹgbẹ́ òṣèlú ADC, àmì ìdánilójú wípé ẹgbẹ́ òṣèlú náà yóò wẹ̀ yóò yán kànkàn, yóò pèrègede fìgbọ̀nràn jẹ́ka lọ́dún 2027. Ó ní ìyẹn wà ní sẹpẹ́ tó sì dá òun lójú. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì, ọ̀gbẹ́ni Ayọ̀ Fáyọ̀ṣe ti sọ wípé lórí wàhálà ọ̀tun èyí tó tún dédé bẹ́ sílẹ̀ láàrin ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Rivers Fubara àti alákòóso olú lórílẹ̀‐èdè wa Nàìjíríà Nyesom Wike. Ó ní ọ̀rọ̀ tó gbọgbọ́n ni ẹ̀múkùrù tó bà sí góńgó imú kábíyèsí ni, ó ní pẹ̀lẹ́kùtù la fi pa irú ẹ̀múkùrù bẹ́ẹ̀. Ó ní bí ọ̀rọ̀ ti ń lọ yìí kí Fubara tètè wá ọ̀nà láti yanjú aáwọ̀ ọ̀hún pẹ̀lú ẹni tí í ṣe alákòóso fún olúùlú orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí ni èyí Nyesom Wike. Gẹ́gẹ́ bí Fáyọ̀ṣe ti sọ ọ̀rọ̀ náà, ó ní iṣẹ́ kúkú mọ̀ wípé Nyesom Wike òun ní iṣẹ́ alákòóso olúùlú orílẹ̀-èdè yìí tó sì ń ṣiṣẹ́ dáadáa nílùú Àbújá, èyí tí Tinubu tí í ṣe ààrẹ ilẹ̀ wa tó fi ń yangàn láàrin àwọn alákòóso yòókù. Ó ní nípa ìdí èyí ààrẹ Bọ́lá Tinubu kò ní fẹ́ pàdánù Nyesom Wike, bẹ́ẹ̀ sì rèé kò ní fẹ́ bá Nyesom Wike wí lójú Fubara nípa ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀. Ó ní ọ̀rọ̀ yìí ó gbọgbọ́n òun yóò rọ Fubara láti ṣe pẹ̀lẹ́kùtù, bákan náà kó wá gbogbo ọ̀nà láti yanjú aáwọ̀ tó ń bẹ láàrin òun àti Nyesom Wike tí í ṣe alákòóso olúùlú ilẹ̀ yìí èyí tó gbé ìjọba fún Fubara. Ó ní bẹ́ẹ̀ bá wò ó dáadáa, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun ló mọ̀ sí ọ̀rọ̀ náà ṣùgbọ́n tí wọ́n retí ohun tí ààrẹ Bọ́lá Tinubu fẹ́ sọ. Ó ní ọ̀rọ̀ tó sì ń bẹ nílẹ̀ yìí ìlú gángan ni, bó ti kọjú sẹ́nìkan ló kọ ẹ̀yìn sẹ́lòmíì.
ó ní kí Fubara kó yà síwé agbẹjẹmọ́wọ́, bẹ́ẹ̀ sì rèé kí Nyesom Wike náà kó ṣe sùúrù. Òun yóò rọ ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí òwe àwọn àgbà tí wọ́n ní àgbà kì í bẹ lọ́jà kórí ọmọ tuntun wọ̀ o, kí wọ́n bá wọn yanjú ọ̀rọ̀ náà nítorí pẹ̀lẹ́kùtù bí ìtùbínùbí kàlàáfíà jọba láàrin àwọn àgbà méjèèjì náà, gẹ́gẹ́ bí ó ti rọ Bọ́lá Tinubu. Ọ̀rọ̀ tó ti ẹnu Ayọ̀délé Fáyọ̀ṣe jáde rèé lórí ètò kan níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí. Ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó kalẹ̀ sílùú Adó-Èkìtì, olúlu ìpínlẹ̀ Èkìtì, ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ni wọ́n ti fagi lé ètò ìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú PDP èyí tó wáyé o láàrin ọdún èyí tó kọjá tí í ṣe ọjọ́ kẹjọ nínú oṣù kọkànlá ọdún 2025. Gẹ́gẹ́ wípé ilé-ẹjọ́ náà ti sọ, wọ́n ní àwọn fagi lé ètò ìbò abẹ́lé ọ̀hún tá a mọ̀ sí primary election ti ẹgbẹ́ òṣèlú PDP láti yan ọmọoyè tí yóò díje dupò gómìnà nínú ètò ìbò tàwọn gómìnà èyí tí ó wáyé nínú oṣù keje ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ìdájọ́ náà ti wá o látọwọ́ adájọ́ àgbà ilé-ẹjọ́ ọ̀hún, eyín adájọ́ Babs, èyí tó fagilé ètò ìbò abẹ́lé náà gbẹnu àtẹ́lù lórí àwọn kùdìẹ̀kudiẹ èyí tí wọ́n ní ó dédé bẹ́yọ síwájú ètò ìbò abẹ́lé náà àti àwọn àgbààgbà èyí tí wọ́n gbà lérò láti kópa nínú ètò ìbò abẹ́lé ọ̀hún, tí ó sì jẹ́ wípé gbogbo wọn pátá ni kò sí níbẹ̀. Nípa ìdí èyí, ó ní bírú nǹkan wọ̀nyí bá ti ṣẹlẹ̀, wọ́n nílò láti fagilé kí wọ́n sì tún ètò ìbò abẹ́lé ọ̀hún kí wọ́n tún dì. Bẹ́ẹ̀ bá gbàgbé, ọ̀mọ̀wé Wọlé Olúyèdè òun lẹni tí wọ́n mú o wípé ó já ewé olúborí nínú ètò ìbò abẹ́lé tẹgbẹ́ òṣèlú PDP náà, ṣùgbọ́n pẹ̀lú bí ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ náà bí wọ́n ṣe fagilé, wọ́n nílò láti tún dè kí wọ́n lè mú ọmọoyè tuntun síwájú kí ìpolongo ìbò kó tó bẹ̀rẹ̀, léyìí tí wọ́n gbà lérò wípé ọmọoyè náà ni yóò jẹ́ ẹni tí yóò díje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP tí ó sì ṣojú ẹgbẹ́ òṣèlú PDP. Ṣùgbọ́n wọ́n ní kí àjọ elétò ìbò ilẹ̀ wa kí wọ́n gbáradì láti ṣe kò kárí ètò ìbò ọ̀hún, gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ gíga bí wọ́n ti sọ di mímọ̀ nínú ìdájọ́ àti ìgbẹ́jọ́ wọn dìde èyí tó wáyé nínú ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti rọ́wọ́ tó awakọ̀ BRT kan èyí tí wọ́n ní ó wa ọkọ̀ ní ìwàkiwà tó fi ṣekú pa ọ̀dọ́mọdébìnrin kan èyí tí wọ́n pè ní Elizabeth Fresh. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún wáyé o ní ọ̀nà pápákọ̀ òfurufú èyí tó wà nílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. Àjọ Lamata èyí tí ń ṣe kò kárí ọkọ̀ búlù àti rẹ́ẹ̀dì èyí tí ṣe aláwọ̀ aró àti aláwọ̀ pupa ní ìpínlẹ̀ Èkó, àjọ Lamata náà ni wọ́n fi ròyìn ọ̀hún léde wípé wọ́n ti rọ́wọ́ tó arákùnrin náà ní gẹ́rẹ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ni wọ́n sọ wípé dẹ́rẹ́bà òun ló na pápá bora, léyìí tí wọ́n sì dọdẹ rẹ̀ tí wọ́n rí mú. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ọjọ́ Jímọ̀ ọjọ́ 9 nínú oṣù kínní ọdún tá a wà nù rẹ̀ yìí, ṣùgbọ́n ní ọjọ́ 12 oṣù kínní ọdún yìí ni wọ́n rí ọwọ́ tó awakọ̀ ọ̀hún èyí tí wọ́n sì ní ó ti wà ní akóló àwọn ọlọ́pàá báyìí. Awakọ̀ náà èyí tí àjọ Lamata láti ẹ̀ka ọ̀rọ̀ ìròyìn ọ̀gbẹ́ni Kọ́láwọlé Ọ̀jẹ́làbí tó fi ròyìn ọ̀hún léde fún àwọn oníròyìn sọ wípé ìwádìí fi hàn àti lára àwọn ṣojúmikòró kan sọ wípé ìwàkiwà èyí tí dẹ́rẹ́bà wà òun ló fà á tí ìṣẹ̀lẹ̀ náà fi ṣẹlẹ̀ tó fi kọlu Elizabeth Fresh, èyí tí ọmọ ọ̀hún tó sì gbé ẹ̀mí mì lẹ́nu dídu ẹ̀mí rẹ̀. Láti ìgbà yìí ńlá awakọ̀ náà ló na pápá bora síwájú kí wọ́n tó rí mú, èyí tí wọ́n sì ní ìwádìí wọn tẹ̀síwájú síwájú kí wọ́n tó taari arákùnrin ọ̀hún lọ ilé-ẹjọ́. Lákòótán nínú ìròyìn wa fún ti tòní, ilé
iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu ìròyìn kan èyí tó ń lọ lóde bóyá wípé wọ́n ti fi Habib Òkìkíọlá tí wọ́n mọ̀ sí Portable wípé wọ́n ti fi sílẹ̀ lẹ́yìn tí wọ́n rí ọwọ́ tó ní òpin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn láti ẹnu alukoro wọn èyíùn ọ̀gbẹ́ni Olúṣèyí Babáṣèyí sọ wípé Portable ṣì wà ní àkóló ọlọ́pàá báyìí. Bẹ́ẹ̀ bá gbàgbé fọ́nrán kan èyí tó fi hàn lórí ayélujára wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn rọ́wọ́ tó Portable látàrí ẹ̀sùn kan èyí tí wọ́n kà sí lọ́rùn, ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n taari Portable lọ sílé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ èyí tó kalẹ̀ sílùú Ọ̀tà ní ìjọba ìbílẹ̀ Adó-Ọ̀tà ní Ṣàngó ní ìpínlẹ̀ Ògùn. Lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́ ọ̀hún ni wọ́n tún dá padà sí àkóló àwọn ọlọ́pàá. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti sọ wọ́n ní ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ èyí tó ṣe òṣèré sinimá àgbéléwò Ọmọbọ́lárìndé Akínyànjú èyí tí wọ́n mọ̀ sí Àṣàbí Simple èyí tó ti bímọ méjì fún Portable, òun ló fi ẹ̀sùn kan Portable tó sì fi ọlọ́pàá tó fi gbé Portable lórí àwọn ọ̀rọ̀ kan èyí tó ṣẹlẹ̀ láàrin Àṣàbí Simple àti Portable. Nínú fọ́nrán ọ̀hún èyí tó fi hàn tí Portable ti ń sunkún bí ọmọ ìkókó ọmọ ọwọ́ nígbà yìí. Nínú ọ̀sẹ̀ yìí ni wọ́n wá gbé lọ sí ilé ẹjọ́. Ní gẹ́rẹ́ tó kúrò nílé ẹjọ́ ni wọ́n tún dá padà sí àkóló àwọn ọlọ́pàá, ṣùgbọ́n ìròyìn kan tó jáde lẹ́yìn ọ̀rọ̀ yìí ni wípé wọ́n ti fi Portable sílẹ̀, ó ti padà lọ sílé rẹ̀, àmọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni kò sóhun tó jọ bẹ́ẹ̀ Portable ṣì wà ní àkóló àwọn ọlọ́pàá títí di ìgbà tí ilé ẹjọ́ yóò fi parí ẹjọ́ lórí ọ̀rọ̀ rẹ̀. Ó ní ìgbà yìí ni wọ́n mọ inú kòkò tí wọ́n dá ọ̀gbìn ńlá sí lórí ọ̀rọ̀ Portable. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rèmí nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà ló mú wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìtẹ́tísí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.